بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba alágbára lórí gbogbo ẹ̀dá tó dá pátá yẹn porongodo àtọrọ àlékún salatu wassalam fún Ànábì Muhammadin sallallahu alayhi wa sallam abi Allah ní ọlá ńlá rẹ̀ bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá ànábì gbogbo ẹni tí ọ̀gá tí sunna ànábì fi ga olúwa dákun mẹ́sàgì kún máa ga ọ gbogbo àwọn tó ń gbèrò gíga láyé àmàlà níyàn àwọn bí sunna ànábì sì dùkú náà ṣiṣẹ́ tọ̀ abẹ́lẹ́ ọba àlékẹ́ ọlá bí ti máa ń rí kanu olóńgbò tí ò ní lè pa áyán bìlì ń tàṣí pé yóò pa ọ̀fà má sábà ní rí kanu àwọn bẹ́ẹ̀ ni sunna ànábì ní tí ọ̀gá tí nǹkan kò ní gaba bá ní rẹ̀ bí dá ṣètọ́ nílẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀yin alára wa káàkiri gbogbo ńlá ayé ọmọ ìyá mùsùlùmí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa a tún kí n káàbọ̀ sórí ètò yín ètò wa fiqhu asma'illahil husna àgbọ́yé àwọn orúkọ Ọlọ́run balikiola elétò rẹ̀ jùlọ à ń kí n káàbọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. eléyìí tí yọmọ jẹ́ àgbéyẹ̀wò wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní bi idhnillahi ta'ala ó náà ni àwọn ọ̀nà eléyìí tí àwọn èèyàn ń gbà lo orúkọ Ọlọ́run balikiola tó sì lòdì sí ẹ̀kọ́ tí Islam tó kọ́ wa eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó fi lílẹ̀ fún wa. eléyìí tá a mú gbọ́ lónìí bídìí ta'ala ó náà ni ká máa pe orúkọ Ọlọ́run balikiola ẹyọ kan ṣoṣo láì mọye ìgbà ká máa fi orúkọ kan ká máa fi pe Ọlọ́run balikiola láì mọye ìgbà. eléyìí ó wọ́pọ̀ láwùjọ àwa Yorùbá káàkiri gbogbo ayé náà làwọn kọ̀ọ̀kan ti ń ṣe bẹ́ẹ̀ o àmọ́ àwùjọ Yorùbá táwa ti ń sọ̀rọ̀ lójú wa tó ṣébi tójú èèyàn bá sì tó òun náà lèèyàn máa ń sọ rí láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè pàápàá jùlọ nínú àwọn ìjọ kan nínú àwọn ìjọ Islam tó ń fẹ́ra wọn tì sínú Ìsìláàmù eléyìí tó jẹ́ pé ó gbajúmọ̀ táwa náà mọ̀ tí wọ́n fẹ́ bẹ Ọlọ́run ẹ̀rẹ̀ àwọn mímọ́ pariwo Allah 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 wọ́n máa parí bíi pé kí ni yóò padà ní ìtumọ̀ kan yóò máa di ha 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 ẹ̀rẹ̀ wọn ṣe Rahim 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 kama ṣe ya Allah 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 èyíkéyìí ó kọ Ọlọ́run tá a bá mú kò sí nínú ìlànà tí Ìsìláàmù mú wá fún wa tí Ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún wa ká wá mú orúkọ Ọlọ́run balikiola kan pàtó ká máa pè láìmọye ìgbà. lápẹẹrẹ bẹ́ẹ̀ lómi sọ pé ó ṣe ya salam 313 ya salam 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 tó dúpọ̀ wíwá 313 ẹlòmí ò ní ṣe ya salamu 3313 ọmọ gbọ́ ya salam mi ò tún jùbá lọ 33,313 òǹkà mẹ́ta ó sáà dáná lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn alẹ́dàdálẹ̀ pé ya salam ya salam 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 ó tún yá jìjànù ní salam 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 ó tún yá ti di salam salam ó tún di lam 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 lam. Ọlọ́run ọba àlékọ́lá kọ́ là ń pè é àwọn sọ̀hábà wọn ṣe àdìkárù mọ́sálásí níjọ́ kan ohùn wọn wá ń lọ sókè Ànábì ní irba'u ala anfusikum ẹ̀rẹ̀ yín ló ń gbẹ̀ mí ẹ fẹ̀mí ara yín balẹ̀ innakum la tad'una asamma ọba tẹ́ ń pè sọba adití ọba tẹ́ ń pè sọba adití kò sí nínú ìlànà ìsìlámù káwọn mọ orúkọ ẹyọ kan pàtó nírúkọ Ọlọ́run ká máa pè nígbà ọgọ́rùn nígbà àgbà nígbà ẹgbẹ̀rún ọba tẹ́ ń pè òkè sọkún sọba adití. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti dá wa lẹ́kọ̀ọ́ bẹ̀ ká fún alákọ̀ọ́ rẹ̀ nísìn ìwọ gẹ́gẹ́ bí bàbá tó bímọ ìwọ gẹ́gẹ́ bí màmá tó bímọ kọ́ra wọn pé dádì mi bá mi bá mi bá mi bá mi bá mi ó ní mọ́ pa mí àti mo kú ni àṣẹ mo rùn ní ẹbí mi ní ẹgbẹ́ rẹ yìí ó sá ń pariwo yà kódà kẹ ẹ wà nínú ilé kọmọ yóò wà ń ta pàmò ní máàmí ẹ mọ̀ sọ pé ọ̀sán ibi tí mo wà pé mí mò ń gbọ́ àmọ́ kọ́mọ pé bá mi bá mi bá mi bẹ́ẹ̀ ni akẹgbẹ́ rẹ ń bi iṣẹ́ náà orúkọ ọmọ jẹ́ Ismail wọ́n di Ismail 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 ẹ lọ fún lágbọ́dà pé nǹkan ti ń rìn sí lára o walillahil mathalul a'la Ọlọ́run ọba àlékọ́lá ló ní àwọn àpèjúwe ilé tó ga jù a kì í pe Ọlọ́run bá àlékiọlá ní pẹ̀lú orúkọ ẹyọ kan tá a bá pè é ya Ghafur yọba aláforíjì yaghfirli foríjì mi ya Wadud ìrẹ ọba olólùgbé onífẹ̀ẹ́ ahibbani nífẹ̀ẹ́ mi ya Tawwab ọba tí mo gba túbà ẹ̀dá túbà aláyà dákun gba túbà mi ya Razzaq ọba aládìsìkì urzuqni dákun fún mi ní àdìsìkì. èyí jẹ́ ọ̀kan náà àwọn ọ̀nà tó lòdì táwọn èèyàn fi ń lo orúkọ Ọlọ́run bá àlékiọlá ilé tá fi káàdì ẹ̀ ńlẹ̀ níwọ̀n bá àsìkò bílẹ̀ ń já òun náà ni ìmáa fún Ọlọ́run bá àlékiọlá máa fún àwọn èèyàn lórúkọ Ọlọ́run bá àlékiọlá àbínú àwọn ìròyìn Ọlọ́run bí ká máa ní nínú àwọn ànábì Ọlọ́run ká máa ní aláyé lọ́run ànábì Ọlọ́run ló láyé òun ló lọ́run ayé máa fi ìròyìn Ọlọ́run àbókọ kan náà àwọn orúkọ Ọlọ́run bá àlékiọlá ká máa fi fún ẹnikẹ́ni nínú ẹ̀dá rẹ̀ ìbáà jẹ́ màláíkà ìbáà jẹ́ ànábì Ọlọ́run ọba àlékiọlá ọba tó ga ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ́ni kò sí bí ẹ̀dá Ọlọ́run kan ó ṣe ga tó kàǹkà tó táwọn àmúnú orúkọ Ọlọ́run àbí nínú àwọn ìròyìn Ọlọ́run tá máa ṣe kí ni o tí a máa fi fún abẹ́rẹ́ màláíkà ọlọ́run ọba tá a tún sọ yìí náà má ṣe jẹ́ kí abáńdó tí ilẹ̀ al-qiyama lágbára Ọlọ́run àwọn tó máa pàdé láwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kù àwa náà ni ẹ máa rí ẹ̀yin náà ni a máa bá a tún sọ pé assalamu alaikum
wa rahmatullahi wa barakatuh.